Hallelujah. 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 Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún mi àti rẹ lónìí láti rí ọjọ́ ológo tòní ní ayọ̀ àtàlàáfíà. Àdúrà mi ni pé èmi àti rẹ tó rí ọjọ́ òní a ó ṣe ọ̀pọ̀ rẹ̀ lórí ilẹ̀ alààyè. Àmín Jésù. Orúkọ Jésù ọ̀nà a máa kàwáyé lórúkọ Jésù. Àmín Jésù. Ẹ̀kọ́ wa ìkíní ìkejì tó jáde lónìí ó ń sọ̀rọ̀ fún wa nípa yíya ọjọ́ ìsinmi sọ́tọ̀. Yíya ọjọ́ ìsinmi sọ́tọ̀. Tá a bá kíyèsí dáadáa a rí pé Ọlọ́run fúnra rẹ̀ tó ń jẹ́ Ọlọ́run tí ń ṣe ẹ̀mí, gẹ́gẹ́ bí Kristi ṣe jẹ́ kó yé wa nínú Bíbélì pé ẹ̀mí ni Ọlọ́run. Ọlọ́run yìí fi ọjọ́ 6 ló fi ṣe iṣẹ́. Ó wá wò ó ọjọ́ keje ó fi sinmi. Ó dùn mí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò wáṣọ̀ tó, ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn máa tọ́jú pọ́ìntì yẹn, pọ́ìntì kan wà bẹ́ẹ̀ mo fẹ́ tọ́jú ẹ̀ lénìí. Ọjọ́ tó bá tó máa jáde máa padà sórí pọ́ìntì yẹn gangan, ṣùgbọ́n máa lọ sórí pọ́ìntì tó kù. Torí tá a bá mọ mínì ọjọ́ ológo yìí, tí ọ̀pọ̀lọpọ̀ bá mọ mínì ọjọ́ ológo yìí, ní fi ṣeré. Hallelujah. Ní ọjọ́ Sunday tá ń sọ tá ń sin ọjọ́ keje yìí tí Ọlọ́run ní ká fi sin òun yẹn, tá a bá mọ ìtumọ̀ ẹ̀ ní in fact tó yí ẹ bá yé wa a mọ̀ pé ọjọ́ yẹn kò ń ṣe ọjọ́ tá a gbọ́dọ̀ máa fi ṣeré. But ẹ̀mí ẹ̀ sọ pé lẹ́nìí ó ní nítorí kí ni àwọn tí ó ní ọ̀rọ̀ ọ̀pọ̀nú wọn ò sí mílíọ̀nì, ó ní kí n má sọ lọ sí ibẹ̀yẹn lónìí, ṣùgbọ́n kí n lọ síbi tó kù máa tọ́jú ẹ. Hallelujah. Now ó fi ọjọ́ 6 ṣiṣẹ́, ọjọ́ keje ó ṣe gíní ó fi sinmi. Tá bá wo ìwé Genesis chapter 2 verse ẹmú láti verse 2 sí 3 kí ló wí? Genesis chapter number 2 from verse 2 and 3 kí ló wí? And on the seventh day ẹnìkan kókà. Ní ọjọ́ keje. On the 7th day, Ọlọ́run sì parí iṣẹ́ rẹ̀. God ended his work tí ó ti ṣe, which he had made, ó sì sinmi ní ọjọ́ keje. and he rest on the 7th day Kúrò nínú iṣẹ́ rẹ̀. from all his work tí ó ti ṣe. which he had made. Ọlọ́run sì bù sí ijọ́ keje. And God blessed the 7th day Ó sì yà á sí mímọ́. and sanctified it, Nítorí pé nínú rẹ̀ ni ó sinmi kúrò nínú iṣẹ́ rẹ̀. because that in it he had rest from all his work which God created and made. Ẹ jókòó. Hallelujah. Tí ẹ bá wo nǹkan tẹ́kọ̀ọ́ yẹn sọ yẹn, bàbá ṣiṣẹ́ for good 6 days. Ẹ jẹ́ kí n ka Yorùbá náà kà fún mi ká ní English lẹ́ẹ̀kan yẹn. Ó bẹ̀rẹ̀ ṣe yẹn ìjọ́ kìíní, ìkejì, ìkẹta, ìkẹrin, ìkarùn, ìkẹfà, ìkeje. Ìgbà tó di ọjọ́ keje Bíbélì sọ pé kí ni ó ló parí iṣẹ́ rẹ̀ tó ti ń ṣe bọ̀ láti ọjọ́ kìíní. Ó ló wá sinmi ní ọjọ́ keje yẹn kúrò nínú gbogbo iṣẹ́ tó ń ṣe. Ó wá ní ó bù sí ọjọ́ keje yẹn pé ọjọ́ yẹn ó jẹ́ ọjọ́ pàtàkì. Bàbá ṣe kí ni ó ya ọjọ́ ẹ̀ sí ọ̀tọ̀ pé ọjọ́ yìí ó this is 7th days yìí ní kí ni 7th day yìí ó ní kí ni ẹ gbọ́dọ̀ fi wá sí ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run láti wá fi kí ni láti wá fi sìn mí. Hallelujah. Ó ya ọjọ́ ẹ̀ sí mímọ́. Ó ní torí kí ni nínú rẹ̀ ní kí ni ó sinmi kúrò nínú iṣẹ́ rẹ̀ gbogbo tí ó ti kí ni tí ó sì bẹ̀rẹ̀. Ó wá sọ fún mi àti ẹ náà, ṣé mọ̀ pé ọ̀rọ̀ yẹn Ọlọ́run fi ra ẹ̀ pa. Mo máa ń sọ kí nìkan ó jẹ́ kó mọ̀ ó ní òun dá èèyàn ní àwòrán ara tòun, ẹ jẹ́ ká dá èèyàn ní kí ni ní àwòrán ara wa, àwòrán ta ni àwòrán Ọlọ́run. Ó ń fi jẹ́ ká mọ̀ pé àwa ènìyàn ní àwòrán ti òun Ọlọ́run. Hallelujah. Àwa ènìyàn ní àwòrán ti kí ni ti òun Ọlọ́run. Dàsí pé gbogbo nǹkan tí òun bá ní ká ṣe, nǹkan tó òun Ọlọ́run fúnra tòun ṣe ni.
dàsí pé àwa kọ́ là ń kọ̀ntró ara wa, òun Ọlọ́run lòun kọ̀ntró wa. That is the reason why tí Jésù jẹ́ kó yé wa pé ẹ̀mí ni Ọlọ́run, because ẹ̀mí yẹn ló ń kọ̀ntró, òun ló ń ṣiṣẹ́. Ẹ̀mí tá a pè ní Ọlọ́run, òun ló ń kọ̀ntró, òun ló ń ṣiṣẹ́. Má ṣe. So òun ṣiṣẹ́, òun ṣiṣẹ́ ìkíní, ìkejì, ìkẹta, ìkẹrin, ìkarùn, ìkẹfà, ọjọ́ keje rest. Kí ni rest tó rest? Kì í ṣe pé sùn ó sùn. No, because òun ní àwọn kan alákatakítí ẹ̀sìn àbí kí ni máa ń pè wọ́n, nìyẹn fi sọ pé ẹ̀rí Ọlọ́run wọn sinmi, sọ́lọ́run máa ń sinmi. Ó sọ gẹ́gẹ́ bí òye ọgbọ́n orí tiẹ̀ ló fi sọ̀rọ̀, because kò sọ with spirit, ó sọ̀rọ̀ kí ni o with only body. Hallelujah. With flesh, with flesh orílẹ̀, ara orílẹ̀ ló fi sọ̀rọ̀, kò sọ nípa ti ẹ̀mí. Hallelujah. Now, ọjọ́ yẹn ó ṣe kí ni ó fi sinmi, ó ń sọ fún mi àti ẹ̀ náà pé tá a bá ṣiṣẹ́ from ọjọ́ kìíní, that 7th day yẹn, the seventh day yẹn, a gbọ́dọ̀ kí ni o, a gbọ́dọ̀ fi wá bá òun, a gbọ́dọ̀ wá fi kí ni o, láti wá fi pàdé òun ni. Àwọn nǹkan tá a máa ṣe láwọn ọjọ́ yẹn, à ń mú jáde fún yìí, à ń mú la máa mú jáde fún wa ló ń bẹ́ẹ̀lì. Ó ní sọ fún wa pé káà náà sí ni ọjọ́ yẹn a gbọ́dọ̀ fàyè yẹn sílẹ̀, a gbọ́dọ̀ ṣiṣẹ́ kan ọjọ́ yẹn. That is ọjọ́ keje. Olóògùn sí ọjọ́ yẹn, ìyẹn pé ọjọ́ yẹn ṣe pàtàkì, ó wà very very important sí Ọlọ́run. Exodus 31 from 12. Olúwa sì sọ fún Mósè pé kí ìwọ kí ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé ọjọ́ ìsinmi mi lé ẹ̀yin ò pamọ́ ní tòótọ́. Ẹ̀rí, ó sọ fún Mósè, àwọn ọmọ Ísírẹ́lì, àwọn tí inú mi dùn sí, àwọn àyànfẹ́ mi, àwọn tí mo nífẹ̀ẹ́ sí, jẹ́ kó mọ̀ wípé ọjọ́ tí mo sọ yìí, ọjọ́ ìsinmi mi, ọjọ́ tí èmi Ọlọ́run sinmi yìí, kìí ṣe pé mo fi ń sùn o, kìí ṣe pé mo fi ṣeré o, ọjọ́ yẹn jẹ́ kó ṣe ní o, ní tòótọ́ jẹ́ kó ṣe ní, jẹ́ kó pa á mọ́ ní tòótọ́, jẹ́ kó wà very important fún wọn. Because ọjọ́ yẹn kí ni o, òun àti àwọn ènìyàn yìí làwọn ti fẹ́ máa pàdé. Ìyẹn ni pé a lè máa fi gbogbo ọjọ́ kí ni o, a lè máa fi gbogbo ọjọ́ ṣe làálàá káàkiri. Ọjọ́ kan gbọ́dọ̀ wà tá a gbọ́dọ̀ yà fún Ọlọ́run láti kí ni o, láti máa lọ fi bá Ọlọ́run pàdé, láti máa lọ fi ògo fún Ọlọ́run. Òun ni ọ̀rọ̀ yẹn sọ fún wa o. Ó ní nítorí àmì ní láàárín èmi àti láàárín yín láti ìran yín, kí ẹ̀yin kí ó lè mọ̀ pé èmi Olúwa tí ó yà yín sí mímọ́. Èmi Olúwa ní kí o lí ó yà yín sí mímọ́. So ká lè mọ̀ pé òun Ọlọ́run lòun yà wá sí mọ́, pé ọjọ́ yẹn a gbọ́dọ̀ máa fi bá òun pàdé. Òun Ọlọ́run lòun lè ya ọjọ́ yẹn sí mọ́ pẹ̀lú bóun ṣe yà wá sí mímọ́, lòun ya ọjọ́ yẹn sí mọ́ láti kí ni o, láti wá fi bá òun pàdé. Ó ní àmì ni, kí náà ń pè ní àmì? Ẹ̀sùn kí náà ń pè ní àmì? Ìyẹn pé àpẹẹrẹ, example. Hallelujah. Ní kí ní ẹ jẹ́ wípé ẹ̀yin pípù yìí o, àmì tó máa wà láàrin wa nìyẹn, tó máa fi dá yín mọ̀ pé ẹ̀yin o ènìyàn Ọlọ́run ni yín. Ṣé rí mo wo ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀rí Ọlọ́run bá ń bà mí tó bá tí bá ń bá research nínú ìrìnàjò ẹ̀mí, tọ́nà bá bá ẹ̀rì Ọlọ́run máa bà mí Ọlọ́run. Ṣé àmọ̀ pé mo máa sọ kíníkan pé bàbá yẹn ó mọ̀ dà wá lédè rù ni. You can't believe pé gbogbo ayé yìí ní ìsọ Nàìjíríà nìkan, gbogbo ayé pátápátá ìyàwó wọn ìkànnì wa o. Ẹ believe ìkànnì ṣoṣo ni wá. Bàbá máa mọ̀ kọ̀ dà wá lédè rù ni. Ó kò mọ̀ dà lédè rù. So that ká má bàa understand ara wa. Mo ti sọ ẹ́ rí. Because orílẹ̀-èdè ló fẹ́ fi mọ àwọn tó jẹ́ ti òun Ọlọ́run. Ló sọ pé àmì ni ló máa jẹ́ láàárín yín àti lẹ́ máa fi mọ̀ pé àwọn ilé ìlú tọ́lọ́run, àwọn ilé ìlú tèmi, àwọn ìlú tọ́lọ́run, àwọn ilé ìlú no, àmì tó wà bẹ́ẹ̀ nìyẹn. Ó dà wá lédè rù. Ísírẹ́lì tó ń sọ yìí, òwe ní ọ̀rọ̀ yẹn jẹ́. Lóòótọ́ ilẹ̀ Ísírẹ́lì ló ti bẹ̀rẹ̀ ìrìnàjò yẹn. Àwọn ọmọ Ísírẹ́lì ni àti àwọn pín sáàkiri gbogbo àgbáláyé, gbogbo síbi táàsì. Bẹ̀tì ibi tá a bá ti gbójú bá tá a bá mọ̀ láti gidi là ń mọ̀ pa jẹ́. Ẹ wo bọ́nà ṣe ṣe gidi yẹn,
ìṣẹ̀lẹ̀ kan tó wá ṣẹlẹ̀ láti àwọn ibì kan ìlú kan láwọn ìlú ìbò yẹn àwọn nǹkan ṣẹlẹ̀ wọ́n tó wá kó àwọn èèyàn wa lẹ́rú ẹ̀tùrí wọ́n tó wá gidi àwọn ìṣẹ́ lọ bímọ sọ́hùn ó ṣẹlẹ̀ ní mẹ́ẹ̀kan náà jẹ́ pé ẹni yẹn ìran wọn tó kú lẹ́rú tipẹ́tipẹ́ wọ́n bí wọn sọ́hùn òyìnbó ni wọ́n white ni wọ́n ti di white ó wá mi mọ́ bí tó ti lọ kọ́ sítórì yẹn bẹ́ẹ̀ bàbá olóko kí ní ẹ̀kalẹ̀ kí ó bìí pé ẹni tí mo sọ yóò dẹ̀ trace mẹ́kọ wá dẹ̀ wá mẹ́kọ ìyìnbó white irun òyìnbó gidi ìyìnbó gan ó wá sọ ìran ẹ̀ nílùú mẹ́kọ kí ó rí wọ́n fi jòyè mẹ́kọ lọ́dún yẹn náà wọ́n fi jẹ oyè ní mẹ́kọ lọ́dún yẹn náà àwọn ọmọ ìgbọ́n tó wá ń gbọ́ mi àwọn ọmọ pọ̀ sọ̀rọ̀ kan lóòótọ́ hallelujah ẹwọ́n bọ́lọ̀ ṣe ṣe kí ní ẹ ó kàn wá fún wa káàkiri àwọn wọnú ara wa so kí náà sọ nípa ọmọ ṣẹ́ ni pé láti lè jẹ́ kọ́ mọ̀ pé àwọn eléyìí àyànfẹ́ òun Ọlọ́run ni wọ́n àti wà káàkiri òun ló sì jẹ́ kí gbogbo ìrìnàjò tàn káàkiri gbogbo àgbà ńlá ayé lébi bọ́lọ̀ ṣe ṣiṣẹ́ nìyẹn Genesis 11:7 ṣe 7:11 or 11:7 ẹ bá mi wò náà let me check out 11:7 ẹ wá náà ẹ jẹ́ kí a sọ̀kalẹ̀ lọ ẹ jẹ́ ká sọ̀kalẹ̀ lọ kí a dá wọn ní èdè rú kí a dà wọ́n ní èdè rú níbẹ̀ má ṣe gbédè ara wọn kí wọ́n má ṣe gbọ́ èdè ara wọn mọ́ bẹ́ẹ̀ ni ó tú wọn ká ibẹ̀ lọ sí orílẹ̀-èdè gbogbo wọ́n sì pa sí orílẹ̀ gbogbo wọ́n tẹ̀dó náà tì wọ́n sì ní wọ́n sì ṣíwọ́ ìlú tí wọ́n tẹ̀dó náà wọ́n hallelujah ṣẹ́rí ẹgbọ́n rẹ̀ sì ṣiṣẹ́ bí i ìkọ́ni wá èdè kan ní wọ́n pé àwọn pípì èdè wọ́n yíra wọn because nígbà yẹn àwọn fọ́dọ̀ Ọlọ́run mọ́ tí wọ́n ní pé nǹkan báyìí lọ́lẹ́ṣì tó bá ti pé lára pé nǹkan báyìí lọ́lẹ́ṣì òun náà ṣe wá ní ètò ogunlọ́gbọ̀mí táàdé wà ọ̀yá ẹ jẹ́ ká sọ̀kalẹ̀ lọ sí ibẹ̀ yẹn sí kálọ̀dà wọn níbi torí pé èdè wọn tó jẹ́ kan yìí wọ́n máa pa nǹkan jẹ́ tẹ́ bá wo bíbélì dáadáa ní Genesis mi ìfẹ́ wọ́n náà tó pọ̀ mẹ́ẹ̀ nítorí náà oh my God mama ẹ jókòó mo ní mi ìfẹ́ wọ́n náà rẹ̀ jù afẹ́fọ́ mọ ọkọ̀ tí mo yẹn jẹ́ ni ó dà mú ń gbọ́ yìí nítorí náà ni a ṣe pé orúkọ ìlú náà ní kí ni o Bábélì nítorí ibẹ̀ ni Olúwa gbé da èdè aráyé rú láti ibẹ̀ lọ Olúwa sì ó tú wọn káàkiri sí orílẹ̀ gbogbo hallelujah ẹ̀gẹ̀dì so Ọlọ́run mọ̀ sí ní ìsí ká pọ̀rọ̀ pé ìkìní kan bẹ́ẹ̀ tí òun lè fi máa ń wo a lot of people bẹ́yà ṣé kí n sọ pé láàká ilé kò sí ni àbí wọn gbọ́ Ọlọ́run gbọ́ I don't know so we are one àwọn tó bá sọ pé wọ́n introduce èyí kọ̀ máa ń kárí pé ṣé òye Ọlọ́run ò tí yẹ wọn tó náà ní pé ìkọ̀ báyìí lọ́rùn ṣe oh my God now ṣẹ́rí tá a bá wo ìwé Genesis dáadáa ní ìwé ìfẹ́ lọ gbogbo fẹ́ wọ inú bẹ̀ẹ́dì mi níkà ó jẹ́ ká mọ̀ pé Ọlọ́run mọ̀ pé gbogbo nǹkan Ọlọ́run ṣe ó yé o Ọlọ́run kì í ṣe mistake o ó mọ̀ sí nǹkan yẹn báwọn yẹn pé ó mọ̀ pé àwọn èèyàn bọ́ sí sọmọ́ jésù ẹ bá jésù ó mọ̀ ó pọ̀ ó máa padà jésù yẹn ó mọ̀ fúnra rẹ̀ because tí o bá sí èso yẹn kò sí pé afẹ́ bímọ afẹ́ bẹ́sí afẹ́ rẹ̀ sí o ẹ má jẹ́ tọ̀ yìí a lè bí sí àyè sí kankan ṣe yẹn sì so ó mọ̀ jẹ́ kí ní ẹni bẹ́yẹn ó mọ̀ òun náà ní ẹ̀mí yẹn ló ti kíni ló wọnú Sátánì ejò lọ pé lọ bá Éfà obìnrin ló lè ṣiṣẹ́ yẹn lọ́nà kọ̀kúrúsì ẹ̀ àwọn kan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìgbà tí Sátánì gbọ́dẹ́gbọ́dẹ́ Ọlọ́run kú ti ní kẹ́yìn kó má jẹ èso obìnrin bá dá lọ́gbọ̀n náà kò ní ká má jẹ èso kò sọ pé ká má jẹ o àwọn ilé ó ní ká má jẹ o ní ṣùgbọ́n èyí tó wà láàrin ọgbà yìí là gbọ́dọ̀ jẹ o nǹkan tó sọ fún wa nìyẹn o Sátánì Ọlọ́run mọ nǹkan tó ń ṣe ó mọ̀ ọmọ sọ fún kí má jẹ ẹni torí pé tó wà láàrin ọgbà tó wà láàrin ọgbà bẹ́ẹ̀ obìnrin ṣe wà yìí ọgbà nìyí hallelujah mo ṣe ń sọ pé Ádámù àti Éfà Ọlọ́run ti dá àwọn méjèèjì ti pẹ́ nínú Ádámù lórí ní ìsinmi àti mọ wọn bá ṣe mọ abo bá ṣe mọ akọ láṣe mọ abo wá dàbí ère nínú ọgbà mo sọ ọkọ fún ìjọ kan mo fi bẹ̀rẹ̀ nínú orí Dáfídì wípé a mọ Ọlọ́run ní kíni o ní abo
ní kí ni o ní ààfin rẹ̀ àmọ́ ni we know God ní kí ni o ní as a female ní kí ni o ní ààfin rẹ̀ yẹn ní palace tiẹ̀ obìnrin la mọ̀ wọ́n mọ́ síbẹ̀ obìnrin ti wà ti pẹ́ but àmì ìyè sí òun lára Adam kọ́lá ní ìyè sí ló wà bàbá ní kó máa ṣiṣẹ́ lọ kó máa ṣe igi ọgbà yẹn má fọwọ́ kàn má jẹ́ rẹ̀ hallelujah now nígbà tí ìrìnàjò máa wáyé la sọ pé afọ́rùn ìjìká la fi kún kí ni o Adam gbà yẹn la sọ pé amú egungun kan lára mẹ́sàn-án ní ẹ la fi kún ní o la fi mú obìnrin gbogbo yẹn ìrújú ni àbí ìsújú là ń pè é torí pé Ọlọ́run fẹ́ ká Ádámù mọ bí pàró ẹ̀ ṣe wáyé ni òun ló ṣe fún Abraham náà pé pẹ̀lú fẹ́ gba ẹbọ lọ́wọ́ ẹ̀ tó ní kọ́ lọ́rùbọ̀ yẹn oòrùn ìjìká ló fi kún ẹ̀ ìsújú ni pé kò ní yé bí máa ṣe ṣe tí ó ti dẹ́ o ẹ̀yẹ wá olè mọ̀ dànù ọgbọ́n o mọ́ sí máa sọ pé bíbèjì mi ò sọ pé Abraham ṣe bẹ̀ Abraham ṣe Adam ló ṣe life and direct táwọn bẹ̀yẹn hallelujah now bàbá sàtẹ́lù ẹgbẹ́ ipò Ọlọ́run mọ̀ pé tẹ́ ẹ bá jẹ́ ẹ máa mọ nǹkan tó ń lọ ní iye máa ṣíbẹ̀ àṣíbà ìrìnkiri ṣe rí àṣíbà ìrìnkiri ọ̀rọ̀ òye máa yé ní even igi kan sì wà tó jẹ́ pé ìyẹn náà tọ́ ní lọ́nà ọ̀jẹ̀kan jẹ ká ní pé wọ́n rí ẹ̀ṣẹ́ ni wàhálà èèyàn ní máa kú mọ́ èèyàn ní máa kú òun ni pé kọ́ mú àṣírí ẹ̀mí yẹn ẹ̀mí tàbí ní ká ní pé èèyàn fi lè mọ àṣírí ẹ̀mí aláìtàlá kò sẹ́ni tó máa kú mọ́ ẹ̀wọ̀n pé ìbò wájú ẹ̀mí títí wọ́n mú èèyàn wọ́n bìnrin títí wọ́n ọ̀rẹ́ mi fi sí kí náà fi ṣe báàkì hallelujah abẹ́wọ̀n pé ìbò máa ń ìbò ní kọ́kọ́ àwọn èèyàn sáà kí mọ́ ìrìn rẹ̀ asàmọ́ igi nìkan ni àmọ́ ń kọ́ hallelujah ṣùgbọ́n gbogbo bá ṣe ń ṣe Ọlọ́run rẹ̀ ó wá fi yẹn jù lọ́dọ̀ pé nítorí pé ó ní tí a bá lè mọ àṣírí yẹn àwọn èèyàn ní kú mọ́ a máa dàbí Ọlọ́run sọ̀rọ̀ ní nìkan wá sọ fún pé ẹ̀rí bí wá ẹgbẹ́ káṣí ìyá alẹ́ àwọn olùkú lọ báyìí jẹ́kọ́ lé ọgbọ́ta lọ́bí lé wọn táàbá lé wọn tó bá fi lè jẹ èso tí yẹ́kọ̀ ẹ̀rọ jẹ yìí wọ́n máa dàbí àwa Ọlọ́run wọn ní yẹn pé wọn ní kú mọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ so o mọ́ sọ pé tó bá kàrẹ́bù dáhùn nìkan tí o bá fẹ́rabalẹ̀ Ọlọ́run fún ẹ máa ṣí ẹ níyè òye nǹkan tí kò yẹ níyè so àìní òye mo ṣe máa sọ pé ọ̀pọ̀lọpọ̀ lẹ́nìí tó ń pẹ̀lú ìrìnàṣọ́ Ọlọ́run tó ń pẹ́ wọ́n lọ sí ẹ̀kọ́ Bíbélì wọ́n lọ kọ́ ẹ̀kọ́ yẹn ẹ̀kọ́ tó kọ́ tí àwọn kan ti mọ̀ from day one tó fi kọ́ wọn òun náà ti sọ káàkiri gbogbo àgbáńlá ilé ni wọn ò aláwọ̀ kí ẹ̀mí mímọ́ ṣiṣẹ́ yẹn mọ́ kó fi nǹkan tí kò yé wọn yé wọn that is the only problem tó wà nínú ẹ̀yìn òun la fi ń bára wa jà lénìí tí òye bá yára pé ìkan náà ni wá Ọlọ́run mọ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ fún wa ni ó sọ mọ́ sọ́ọ́ láti lè jẹ́ kí ni o láti lè jẹ́ kí á mọ àwọn tòun my God ọ̀rọ̀ Ọlọ́run máa ń ta mí lára gan tí bá ti wọnú ẹ̀tàn ó máa ń ta mí lára gan ó máa ń ká mi lára jù màmá ẹ padà sí Exodus 10 ká yẹn kí ló sọ 31 10 ká yẹn ẹ ti wà ní fast kílẹ̀ wà ó ní àmì ní láàárín èmi àti láàárín yín láti ìrandíran yín kí ẹ̀yin kí ó lè mọ̀ pé èmi li Olúwa tí ó yà yín sí mímọ́ nítorí náà kí ẹ̀yin kí ó máa pa ọjọ́ ìsinmi mọ́ nítorí mímọ́ ni fún yín ẹni tí ó bá bà á jẹ́ òun ni a ó pa nítòótọ́ ṣẹ́kiri ẹ̀ tí ní fast 14 31 fast 14 mú wa ẹ̀ 14 lẹ́wà ok nítorí náà kí ẹ̀yin kí ó máa pe ọjọ́ ìsinmi kí ẹ̀yin kí ó máa pa ọjọ́ ìsinmi mọ́ nítorí pé mímọ́ ni fún yín ẹni tí ó bá bà tí ó bá bà á jẹ́ òun ni a ó pa nítòótọ́ ẹ̀dùn bẹ̀ ẹ̀dìbẹ̀ mú ṣẹgbọ́ ẹni tó bá bà ọjọ́ ẹ jẹ́ ó lóun náà parí nítòótọ́ ṣe rí ó lè kí sí pípín pàpá kó kú kan sí ẹkọ́ lásán tó bá ti ń bà ọjọ́ ẹ jẹ́ tó kàápí tó yà símọ́ tó tẹ̀lé ìrìnàjò yẹn a máa pa ògo mọ́ èèyàn lára ni ògo náà máa kú lára ènìyàn ẹgbọ́ ẹ̀mí mọ́ náà gidi kò ní ṣiṣẹ́ ní ayé ènìyàn mọ́ a máa pa bó ṣe bí ó ṣe ń bọ́ ọjọ́ ẹ̀jẹ̀ tí ó kàákù gbọ́kọ̀ ẹ bẹ́ẹ̀ ni kí ni blúlẹ̀ ní máa lọ rẹ̀ blúlẹ̀ máa lọ lára ẹ̀ tí ó dẹ̀ nímọ̀ bẹ̀tẹ̀ wọ́n wá rò pé òun yayọ̀ ni tàbí rẹ̀ kò sí kò tó fún ìṣẹ̀lẹ̀ èyí náà ti ṣẹ́ nìyẹn tó
tó gbé kí ni ọjọ́ tí Ọlọ́run tó yà sọ́tọ̀ kò sí kí ni kò rí irú ẹ̀ kàwé. Nítorí ẹnikẹ́ni tí ó bá ṣe iṣẹ́kíṣẹ́ kan nínú rẹ̀ ọkàn náà ni a ó gé kúrò nínú kí ni o àwọn ènìyàn rẹ̀. ṣẹgbọ́ ẹni tó bá ṣe iṣẹ́kíṣẹ́ kan ní ọjọ́ yẹn ó ní láàárín àwọn èèyàn a máa gíní a máa ké kúrò kíké kúrò ìkíní bí a ká kò kú o ẹgbọ́n mi ṣùgbọ́n a ń gba ògbó kúrò lọ́wọ́ ẹ̀ a ń gba ìṣeré kúrò lọ́wọ́ ẹ̀ tó gbé gíní kò tẹ̀lé ohun tí Ọlọ́run fẹ́. Ṣé tá bá ń báyọ̀ sọ̀rọ̀ láyìíká ọjọ́ Sunday ẹ má máa ṣe báyìí láyìíká ọjọ́ kí ni ẹ má máa ṣe báyìí láyìíká àwọn èèyàn máa ń rí gbígbá pé èèyàn ń kọ́ra máa wọn mo sáà tó tábà ikọ́ mọ̀rọ̀ Ọlọ́run ni ṣé rí kàbíyèsí Ọlọ́run tẹ́ rí Ọlọ́run ọ̀rọ̀ ẹ̀ tó bá ní pé Ọlọ́run bínú ẹ má sọ pé ẹ tó ń sọ bẹ́ẹ̀ ni because either this or that ọ̀rọ̀ Ọlọ́run méjì ni either kò gbọ́ kò gba èrè gbígbọ́ either kò má gbọ́ kò gba èrè kí ni o àìgbọ́ ẹ̀ méjì tó wà náà nìyẹn ẹ kàwé ìjọ mẹ́fà ni kí a ṣe iṣẹ́ ṣẹgbọ́ ṣùgbọ́n ní ọjọ́ keje ní ọjọ́ ìsinmi mímọ́ ni sí Olúwa ẹnikẹ́ni tí ó bá ṣe iṣẹ́kíṣẹ́ ní ọjọ́ ìsinmi òun ni a ó sì pa. ní gíní o ní tòótọ́ hallelujah ẹ̀dọ́kùn hallelujah ibi tó fẹ́ lò ṣẹ́tìdì ọjọ́ mẹ́fà òun ló ṣe fìrẹ̀ sí ó ń fìrẹ̀ kú wá ní ìkúwé àwọn èèyàn ọjọ́ mẹ́fà lọ́nà yà sọ́tọ̀ fún wa ọjọ́ keje yẹn ẹ̀sì gíní ká fi bá wa ẹ jẹ́ ká wò lóòótọ́ ṣé kò ń pa ẹlòmíì ọjọ́ kẹfà yẹn á tún máa fi ṣiṣẹ́ mo máa ń bèrè kí nìyẹn wọ́n wá ṣiṣẹ́ ẹ jẹ́ kó di òpin ọdún kí á bẹ̀ pé kí ni outcome nǹkan tó ń ṣe ní òpin ọdún wàláhì ẹ máa gbọ́ àwọn oníkankan èlò ní wákàtí máa ní kò sí nǹkan ẹ̀rí máa ní kò sí nǹkan ní ìwà ìtọ́ wípé ni torí pé wọn ò ṣe ti Ọlọ́run mo máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ wá ṣọ́ọ̀ṣì ìjọ Sunday gan ó lóun lọ yes ó ń lọ ní pé mo ń lọ sí Ọlọ́run tọkàntọkàn ẹlòmí lọ sùtánà yìí mo fẹ́ kọ́ lọ mọ̀ pé ìyálà ìyá wọn tó bẹ́ẹ̀ wọ́n lè wọ́ṣọ́ tó mi àwọn mi nǹkan tó wá ṣe nìyẹn hallelujah àwọn kan wà ọmọ ọgbọ́n èèyàn mo fẹ́ kó mọ̀ pé mo lè lẹ̀ nǹkan tó ń bá lọ nìyẹn ọmọ ọgẹ́ èèyàn mo fẹ́ kó mọ̀ pé rọ sẹ́ ṣé kò ní ṣe tèmi sẹ́ á ṣe tipátipá nǹkan tó lè mi bá lọ nìyẹn màmá ǹjẹ́ ó lọ pẹ̀lú kí ni ọkàn mi mọ́ láti lọ bọ́ Ọlọ́run pàdé ṣé Ọlọ́run lọ bá pàdé àbẹ̀yàn so ṣé ní àwọn ọjọ́ yẹn ọjọ́ Sunday ó wà very important lèmi tí máa sọ pé tó bá ti wà nínú ọjọ́ ológo máa wà ní ìbámu níwájú Ọlọ́run alààyè jẹ́ kí gbogbo ọkàn rẹ kó ṣe kí ni kó ṣe ti Ọlọ́run jẹ́ kó rọ̀ mọ́ Ọlọ́run gan tipẹ́tipẹ́ ni ó mà ṣe ọ̀rọ̀ máa ń gbé mi nínú pọ̀ Lẹ́fítíkù yẹn ẹ̀kọ́ tá a kà yẹn kí ló wá sọ ti ẹ̀ ó ní kí ẹ̀yin kí ó pa ọjọ́ ìsinmi mọ́ kí ẹ sì bọ̀wọ̀ fún ibi mímọ́ mi èmèlè Olúwa ṣe rí dèbí sọ pé tó bá wà ní ṣọ́ọ̀ṣì tó ò ṣe gbogbo pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run tó ò bọ̀wọ̀ níwájú Ọlọ́run tó kàn ṣe tó wù ẹ̀ tó bá ti ṣe tó wù ẹ̀ wájú Ọlọ́run ò bọ̀wọ̀ fọ́lọ́run nìyẹn wàláì ó ti rí Ọlọ́run fín kò dẹ̀ sẹ́ tó bá rí Ọlọ́run fín tí ò ní jẹ gba Ọlọ́run so olèmí ṣe máa sọ tí a bá sọ fún ẹlòmí àmà pé ó tún ti bẹ̀rẹ̀ yẹn ó láìkó máa rojọ́ jù tèmi ló máa rí sọ ẹ̀kú Ọlọ́run ṣe mi kúkú mẹ́ṣọ́ èèyàn tí wọ́n fẹ́ sọ ìyàn dàrẹ́tì máa sọ pé lágbájá máa pè dàrẹ́tì ni èmi ò mọ̀ sáìdá hallelujah ṣùgbọ́n kí ni ojú mò ń sọ ni pé ọjọ́ yẹn ọjọ́ tí ó wà very important ni sí Ọlọ́run ni ọjọ́ ìbọ̀wọ̀ aláti wà pẹ̀lú ìbọ̀wọ̀ pẹ̀lú ìtẹríba pẹ̀lú ọ̀wọ̀ lágbọ́dọ̀ fi bọ́lọ̀ pàdé láyé ọjọ́ òní tí ìṣọjọ́ ológo tàbí sí Ọlọ́run tọ́lọ́ yà sọ́tọ̀ fún wa because tó o bá bá Ọlọ́run rìn pẹ̀lú ìbọ̀wọ̀ pẹ̀lú ìtẹríba àwọn ìlànà kan ti wà nílẹ̀ àwọn nǹkan kan ti pè tọ́lọ̀ ti pè sílẹ̀ fún èmi àti ilẹ̀ fẹ́ tó bá gbàgbọ́ tó dẹ̀ sí kíni tó dẹ̀ ṣe fẹ́ Ọlọ́run yẹn mi fẹ́ ka ọ̀rọ̀ yẹn tó pọ̀ ní but ẹlòmíì tó bá ti ń ka ẹ̀kọ́ wọ́n máa lísì sí tẹ́bá wo gbogbo tó lọ́wọ́ sọ bẹ nípa ìbùkún fáwọn tó kí ní o fáwọn tó rìn bẹ̀ Lẹ́fítíkù 26 náà ni ẹ̀kọ́ ta kàní nínú yẹn náà fast 2 ọjọ́bẹ́ fast 2 mo kàlẹ́ ẹ̀kọ́ ẹ̀ ó ní kí ẹ̀yin kí ó pa ọjọ́ bọ̀wọ̀ mímọ́ mi èmi ní kí ni o hallelujah ṣẹ́rí èmi kí ni èmi ní Olúwa kábọ̀ lèmi ṣe máa ń pè pé tọ́jọ́ Sunday
inú sista náà sì tó pé a máa ṣètò ìta máa bá tí máa kú mú jọ yẹn ó fọ́lọ̀ ẹbí kọ́ ló ṣe sí ó ti jẹ́ pé ìlú lápàdé ni ó ti gbé ó ti jọ hallelujah ó mọ̀ bí ṣe sáàpù ni hallelujah so ká lè máa mọ̀ pé ibi tá a wà lákòókò yẹn ibi ọ̀wọ̀ ni ìwájú ẹni tá a wà ìwájú àtàgbọ́dọ̀ fún èyí tàgbọ́dọ̀ fún ní èyí tàgbọ́dọ̀ bọ̀wọ̀ ẹni ní tó bá sọ fún tàbí tí ó ní ti bá ń sọ fún ẹni tàbí tí bá dákọ̀ ẹ̀ mo láìkì ẹni ọlọ́run aláì mo láìkì ẹni sọ pé kó lè jókòó kó lè ronú pé nǹkan tí mo ṣe níwájú ọlọ́run dá lóòótọ́ kó lè yí padà ní ẹgbẹ́ òmìn tí bá fẹ́ dákọ̀ ẹ̀ máa dákọ̀ ẹ̀ ọ̀gá ni tí bá dẹ́ fẹ́ dákọ̀ máa sọ ti máa bẹ́rẹ̀ àtúkò mẹ́ bí ẹ̀yin bá rìn nínú ìlànà mi bẹ́ẹ̀ bá rìn nínú ìlànà mi tí ẹ sì ń pa òfin mi mọ́ tí ẹ sì ń ṣe wọ́n nígbà náà ni èmi ò fún yín ní òjò ní àkókò rẹ̀ ẹ̀dùn bẹ̀rẹ̀ mú ẹ má rush nítorí pé ó ń gbénu yín gan ẹgbọ́n tá a bá ṣe ìfẹ́ lọ́wọ́ tá à ń pa lọ́nà ọmọ tó ní báyìí òun ò fẹ́ gbọ́ báyìí tá à ń ṣe ó ní àkókò olóhùn àrò òjò sílẹ̀ ní àkókò rẹ̀ yẹ pé àkókò tí nǹkan bá tọ́ sí ẹ tó ń fẹ́ ṣe fún ẹ wà láì kò nílé àṣe bí o ti ń bèèrè kan lọ́wọ́ ìtẹ́lẹ̀ tí o ti rí gbà tí ó ní tó pé o ṣe ti ẹyẹ tábùkù gẹ tó wà ní us tó pé o ń ṣe tèmi o ṣe ṣe ti ẹ o èèyàn ṣẹ́kọ̀ọ́ ló dájọ́ sọ̀rọ̀ kan máa ní ó kọ́kọ́ pè mí ní dáàdì ó ní ẹ̀sà pé olùṣọ́ ní ẹ̀ ní àwọn ohun ò tí rí àmì kankan mọ́ rèrè mo á lọ bọ́lọ́run ọlọ́run kí ló ń ṣẹlẹ̀ ọlọ́run sọ ọ̀kan tó ṣẹlẹ̀ pé pé ọmọ ẹ̀yẹ o ẹni tó wáyé torí ẹ̀yẹ o òun wo ìgbàgbọ́ ẹ̀ òun wo ọkàn ẹ̀ wò lọ́wọ́lọ́wọ́ òun lòun ṣe ń fọ́ láwọn tó kéèkéé tóun ṣe ń fún yẹn o lóòótọ́ náà rí nǹkan kéèkéé lóòótọ́ bẹ̀tí nǹkan tó respect rí ó lóun yẹ ọkàn ẹ̀ wò ní ìgbà tí awádọ̀sọ̀ máa ní wọ́n ti tún bèèrè bàbá mi sọ fún mi pé òun wo ìgbàgbọ́ ẹ̀ tẹ́lẹ̀ mo ṣe pé òun wo lèmi kọ́ sọ òun wo gbàgbọ́ mi mo ní ó lẹ́gbẹ̀ẹ́ ti sọ̀kínlẹ̀ fún bóyá sọ̀lẹ̀ olóhùn gbàgbọ́ ẹ̀ olóhùn wo gbàgbọ́ ẹ̀ pé bó bá ṣe gbàgbọ́ sí kéékèèké tó ń fún yẹn wọ́n fi ń dán ẹ̀wò pé báwo lè fẹ́ ṣe tó bá di pé òun wá fún ẹ ńlá báwo lè fẹ́ rìn ẹ̀rí bá ní wẹ́ ó ti yóò hallelujah so ọlọ́run kò sí ni ó máa wo gbàgbọ́ ẹ báwo lè ṣe rí níwájú mi tákòkò bá tó àwa ní ìyá ìsìn tó kó ṣe fẹ́ mi ya nǹkan tí wọ́n náà fẹ́ òun rèé ṣùgbọ́n òun ṣe fẹ́ ìwọ máa expect pé kọ́lọ́ ṣe fẹ́ òun rèé yẹn òun lè fi bá sọ pé ọ̀pọ̀lọpọ̀ tó bá ṣẹlẹ̀ jẹ́ pé owó ni wọ́n wá ọ̀pọ̀lọpọ̀ ṣẹlẹ̀ owó ni wọ́n wá má jẹ́ ìtọ́ ìtọ́wọ̀n bá ti ṣe nǹkan tó lọ́n fẹ́ ó kò lè fún ẹ lówó yẹn ó dẹ̀ ti pèsè sílẹ̀ fún rẹ̀ pé òun rèé ọ̀nà tó tún máa gbà gan ẹ̀mí ọ̀rọ̀ tó máa tọ́ pé máa sọ fẹ́ ni mo ní gbà wípé ọ̀rọ̀ báyìí báyìí tàbí sọ báyìí tí ó ti gbé gbèsè báyìí ó ní ẹ̀wọ̀n ohun sí mo ní ọ̀rọ̀ tó wà nígbà tó ń ṣe rẹ̀ lọ gbé gbèsè yẹn náà ó sọ pé bẹ́ẹ̀ gọ́gọ́ ló ti fẹ́ fà ìgbà ẹ̀lọ́fẹ́ sọ èdè ńlá ó wá sọ pé ò tí ì ṣetán tí gbígbẹ́ ó wà nǹkan olóòtí rí ṣé nǹkan ẹ máa bá ilé kàwé yóò sì máa mú ìbísí rẹ̀ wá ìbísí nǹkan oko rẹ̀ yóò sì máa so èso wọn ṣẹgbọ́n gbogbo nǹkan tó bá dáwọ́lé a máa bí sí máa máa fi kún máa máa bùkún nǹkan yẹn a máa mú èrè wá fún ẹ èso tó bá so a máa mú wá fún ẹ tó gbé kí ni nítorí kò tẹ̀lé ọlọ́run ni ó ń gbọ́tọ̀ ọlọ́run ni ó ń fún lọ́wọ́ nígbà tó wà wájú ẹ̀ ó bọ̀wọ̀ fún ni o ẹ kàwé. ìpakà yín yóò sì dé ìgbà ìkórè àjàrà kí là ń pè ní ìpakà yẹn ṣé ẹ mọ̀ ẹ lè sọ fún mi fine ìpakà òun là ń pè ní pé kí ni o àwọn ọkà yẹn pé nǹkan tó gbé tó kájọ àwọn títà ìdó tó wá lọ tọ́jú ẹ̀ là ń pè ní ìpakà àwọn kó tó kójọ yẹn àwọn ọkà àwọn bóyá àgbàdo ní o bóyá kí níkan ní o tó wá kó pé tó bá ti gbẹ àgbàdo tá bá gbìn àwọn àyà títì àtàlùtù àwọn kan wá ní ẹ má fọ ọkọ lẹ́yìn o mo fẹ́ kó gbẹ ní o tó bá ti gbẹ tó kí la máa ń ṣe àtàbá ti yá tán lóko àwa ṣe kí ni o àwa lọ kó àwa kí níkan àbàlá ń pè àwa lọ kó síbẹ̀ torí pé kí ni ìgbà tó bá tún di àkókò tájú bẹ́ gbìn kan inú ẹ̀ láti máa mú àtànú ẹ̀ àtúgbìn inú ẹ̀ òun ní ìpakà òun náà pè ní ìpakà àwọn kò tá a ti kójọ nígbàtí kókó jáde tó wá gbé tó ìrìn tá a kójọ nìyẹn ìpakà ẹ kàwé. ìgbà ìkórè àjàrà yóò sì dé. ìgbà kí ni o ìfúrúgbìn. ìgbà ìfúrúgbìn ẹ yóò sì máa jẹ oúnjẹ yín ní kí ni o àjẹyó ẹ ó sì máa jẹ máa gbé ilẹ̀ yín ní kí ni o bí àìléwu
hallelujah. So nígbà tí nǹkan bá dá inú nǹkan tẹ́ ti kójọ yẹn ẹ kíyèsí ẹ̀yà máa mú ẹ̀yà máa jẹ ẹbí ò lè pa yín kò ní sẹ́yìn fún yín tó gbé kí ni ṣẹ́rí màmá bàbá lèmi ṣe máa ń sọ pé ẹ jẹ́ ká fi ìbẹ̀rù sí Ọlọ́run tó o bá ṣe ó ń ṣe fún àǹfààní ara ẹni fún ìtẹ̀síwájú ara ẹni fún ògbó ara ẹni mo ṣe máa ń sọ ṣẹ́rí ó gbọ́dọ̀ pé tí n bá ti ń gbọ́ ọ̀rọ̀ máa ń wá gan bẹ̀tẹ̀ ẹ jẹ́ kí n máa gé mi ìfẹ́ máa sọ bó ṣe ń wá mọ́ hallelujah because ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti fi ọwọ́ ara ẹ̀ bàràjọ ayé ara ẹ̀ jẹ́ nípa ìfẹ́ inú ọkàn ara ẹ̀ so tá a bá ní pé ìfẹ́ inú ọkàn mi ni mo fẹ́ máa ṣe wà láìtàlá èèyàn lè rí nǹkan kójọ kò lè achieve anything torí pé Ọlọ́run tó bá sọ pé kó rìn báyìí òun ló mọ̀ tó fẹ́ mú jáde fún ẹ ń bẹ̀ torí pé báyìí ni kó rìn o tó bá dẹ̀ ti rìn wà láì tó fẹ́ mú jáde ó máa padà mú jáde fún ẹ kò sí ni ṣùgbọ́n tó bá ti pọ̀ tó bá ti rí bẹ́ẹ̀ máa expect tó fẹ́ mú jáde fún ẹ kàwé yẹn síwájú. Èmi ó sì fi àlàáfíà sí ilẹ̀ náà. Ṣẹ̀gbọ́, àlàáfíà ó ní problem, ọkàn á balẹ̀. Ìtú even màmá bàbá owó nìkan kan kó máa lówó lọ́wọ́. Ọkàn wa máa jẹ wa máa mú ọkàn á balẹ̀. Nínú ìfọ̀kànbalẹ̀ ló máa jẹ ló máa mú. Wọ́n kàn máa yà àwọn èèyàn lẹ́nu tó báwo ṣe ń ṣe dápọ̀. Mo léèyàn ti pè mí rí, kì í ṣe nìkan kì í ṣe méjì. Ikàn even èèyàn kan náà tó bímọ fún mi tí mo ló wà sọ ní ìfọ̀ yẹn. Ó dídí pè mí wọ́n náà ní àsìkárí. Ṣé iṣẹ́ kan wà tí ẹ tún ṣe yàtọ̀ sí Olúwa ni? That's the question to bring on me. Kò dẹ́sẹ̀ òní kan àwọn èèyàn lọ́tọ̀ máa ń bèrè mi ṣé iṣẹ́ kan wà tí mo ṣe máa ní àtìgbà tọ́nà ti pè mí tí mo ti gbọ́ràn ní o tí mo ti gbọ́ràn no lóòótọ́ ọ̀dáwọ́ lè wà láwọn táìmù kan kò sí kó má ṣẹlẹ̀ torí ojú ọ̀run tẹ bá rí fún wà dúdú èdè wà mẹ́rin kò sí kó má ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bíbélì wípé bí ẹkún bá pẹ́ di alẹ́ kan ayọ̀ ń bọ̀ lọ́rọ̀ tó bá ṣèfẹ́ Ọlọ́run wàláì ọ̀nà tó lérò Ọlọ́run máa daṣọ àṣírígbò ẹ̀ a máa daṣọ àṣírígbò tó bá ti wúwo pé nǹkan ṣẹlẹ̀ Olúwa tí mo ti ṣẹlẹ̀ kí ló tún ṣẹlẹ̀ bàbá ẹ̀ á jẹ́ kó mọ nǹkan tó ṣẹlẹ̀ bójú ogun olóde á tàn mọ́lẹ̀ sí tó bá ti máa tàn mọ́lẹ̀ sí alẹ́ ìgbésẹ̀ báyìí gbogbo ẹ ti rí àpẹẹrẹ díẹ̀ bí báyìí náà tó bá ti gbé gbèsè yẹn o ti tán o ti bẹ̀rẹ̀ sí ní yóò pọ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ kò sí kó má ṣẹlẹ̀ nítorí pé kí ni tó bó ṣe fẹ́ Ọlọ́run ni bẹ́ẹ̀ tó bá ṣe fẹ́ Ọlọ́run yẹn á gbé gilé á máa jẹ́ kó máa sọ́fà ibo kó àṣìkò gangan òní mímìnì òní mọ bó ṣe máa misuse tó gbé kí ni mo ṣe tọ́lọ́run because ẹ̀mí tó yẹ kó dára lẹ́yìn tẹ́kọ́ bí ó ṣiṣẹ́ kò ní wá dítò pé oríṣìífẹ́ inú ọkọ̀ ẹnìyàn bẹ́ẹ̀ tó bá yí pé ìfẹ́ náà ló ṣe ẹ̀mí à wá á ní lágbájá nǹkan tó wọlé yẹn ṣe báyìí wà láì tó bá ṣe bẹ̀ òní blame ara yẹn ẹ kàwé. Ẹ̀yin ó sì dùbúlẹ̀ kò sì sí ẹni tí yóò dẹ́rù bà yín èmi ó sì mú kí ẹranko búburú kó yẹ kí ó dásẹ̀ kúrò ní ilẹ̀ náà bẹ́ẹ̀ ni idà yóò la ilẹ̀ Yíya hallelujah yẹni pé idà kí yóò la ilẹ̀ yíya pé aburú kan kò ní kíni kò ní sí ẹ́ wọn búburú kan ò ní kí láyé kò ní ṣẹlẹ̀ láyé tó yẹ pé kíni ò ń ṣèfẹ́ Ọlọ́run ni o oh my God mo bẹ̀ wá àwa èèyàn tá a wà nílé mímọ́ lónìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣèfẹ́ Ọlọ́run ẹ jẹ́ ká ṣèfẹ́ Ọlọ́run 9 past 9 kí ló sọ ẹ lọ síbẹ̀ 9 nítorí tí èmi ó fi ojú rere wò yìí èmi ó sì mú yín bí sí èmi ó sì sọ yín di púpọ̀ èmi ó sì gbé májẹ̀mú mi kalẹ̀ pẹ̀lú yín ṣẹ̀tìrì àmú ibi sí aṣọ yín di púpọ̀ ìjọ owó sí pé ẹ̀kọ́ tó jáde lẹ́nìí ó dùn mí pé àwọn tí ọ̀rọ̀ yẹn kọ̀ọ̀gàn wọ̀n sí ń bí oríṣẹ́ lẹ́nìí àwọn òní yé méjì wọ́n yóò gúnlẹ̀ sèbúté hallelujah so ó ní bó ṣe máa ń sọ fáwọn èèyàn nípa ọ̀rọ̀ pípa pé bóyá bàbá ìkọ̀ máa ń sọ̀rọ̀ pé àbúkọ̀ ń sọ̀rọ̀ with his knowledge no because mo ṣe máa ń sọ pé tó bá ti bá Ọlọ́run rìn dáhùn lẹ́fù kan tó yẹ Ọlọ́run bá yí ẹ wàláì a máa dàbí pé kí gbogbo èèyàn lè máa ṣe bẹ́ẹ̀ ni simply because ìwọ ti la nǹkan ẹ kọjá o ti rí àwọn nǹkan kan tí Ọlọ́run ń ṣe nípasẹ̀ nǹkan kéèyàn gbọ́n sí Ọlọ́run lóòótọ́ ṣé ní Ọlọ́run kò lè ṣe kó má dán ẹ̀wò á yẹ̀ ẹ̀wò mo máa repeat ẹ̀ á yẹ̀ ẹ̀wò pé mo fẹ́ wo bóyá máa ṣe owó máa gbọ́ tèmi tó bá dé pé ó fẹ́ yẹ̀ ẹ̀wò ni Olúwa kí ló ṣẹlẹ̀ ń bèrè lọ́mọ kí ló ṣẹlẹ̀ kí ni mo wá yẹ̀ ẹ̀wò ni ó wà ń bẹ̀ tó sọ pé ó sì dùn wà nínú tòun nìyẹn inú àtúndùn àtúndùn sílẹ̀ fún yẹn torí pé ó wà ń bẹ̀ nìyẹn bẹ́ẹ̀ tí ó bá gbá ẹ nípò yẹn
á tún padà á níwọ̀ tẹ̀síwájú máa sọ fún ẹ. ẹni yóò sì máa jẹ ohun ìsíbẹ̀. ohun ìsíbẹ̀ kọ́ ẹ̀rọ sẹ́mọ̀ kó tó pẹ̀lú ohun ìsíbẹ̀ ọkà tẹ́ ti tọ́jú yẹn sẹ́yìn kó ti gbẹ ohun ẹ̀gbẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ tó ti gbẹ àwọn kan tẹ́ ẹ bá lọ ẹ ti lọ tọ́jú wọn òun náà pẹ̀lú ohun ìsíbẹ̀ tẹ́ ti lọ sí síbì kan ẹ ti sí wọn síbì kan ẹ ti tọ́jú wọn síbì kan ẹ máa wá jẹ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ tí ò ní sí wàhálà tí ò ní séwu tí ò ní sí ẹkú tí ò ní túnṣe ọkàn á wá balẹ̀ tó ìgbé kíni o ti ṣiṣẹ́ ẹlẹ̀ ìdíjọ́ fi náà òun ni wá ń jí ìwé yẹn tó o bá ṣiṣẹ́ ẹlẹ̀ tó o tọ́jú ẹ̀ bá ló fẹ́ jẹ nǹkan tó náà gbélé lọ pé bá mi tọ́jú lọ́lúwa ọmọ mi gba kíní tọ́jú ẹ̀ dáadáa o ìwọ wá fi ṣeré o tọ́jú ẹ̀ o mọ̀ pé nǹkan tó fi ṣe tó tọ́jú yẹn o máa padà jẹ gba ẹ̀ lọ́jọ́ alẹ́ bẹ́ẹ̀ tó bá tọ́jú ẹ̀ tó mú lókùnkùn ìwọ náà tó tọ́jú ẹ̀ ló máa padà jẹ ẹ̀ lọ́jọ́ alẹ́ òun nìkan tó sọ fún ẹ̀ kàwé. ẹ̀yin yóò sì máa kó ohun ẹgbẹ́ jáde nítorí ohun tuntun. ṣẹgbọ́ ohun ẹgbẹ́ jáde yẹ pé ohun ìsìgbẹ́ tá a sọ ẹ tó ti gbé yẹn ẹ sì máa kó jáde nítorí nǹkan tuntun òun ló jẹ́ pé nínú ẹ̀ mo ti sọ lẹ́ẹ̀kan pé àátúmúnú ẹ̀ àlọ́gbẹ̀ nínú ẹ̀ àbí tá a bá fẹ́ gbé nǹkan tí nǹkan tó ti gbẹ tá a ti tọ́jú tó ti gbẹ sílé ẹlòmíì ọ̀run lá a ti mú láyẹn a ti sa ti gbẹ a ti tọ́jú ẹ̀ wọ́n lọ sínú ìgbò àbẹ́ ẹ̀kọ́ ni wọ́n ti gbé pamọ́ tó bá tó táì mú láyẹn wọ́n ti lọ gbìn a ti wá mú kí ni o a tó mú nǹkan tuntun jáde fún ẹ̀ òun ni bíbélì ó fi ń pòwe ni pé tó o bá ṣe ṣe wájú ọlọ́run ló ṣe máa ń sọ pé tó o bá ṣe ṣe wájú ọlọ́run ló ṣe máa bá tó o bá gbìn ilẹ̀ wá yìí ẹ̀ lọ́jọ́ wájú tó o bá ṣe iṣẹ́ lẹ̀ o ṣiṣẹ́ o lè jẹ́ má jẹ́ mú kọ́wọ́ tó máa bá mi dá mi ní sọ́run mo kọ̀ fẹ́ fi sáàbù ni o ti sọ kílẹ̀ fún mi fún nígbà tí mo ti ayé ìgbà tí mo ti stubborn níwájú ẹ̀ ní kọ́ ti sọ kílẹ̀ fún mi nígbà tó wá tó ní ọmọ mi tó o bá ti lè ṣe tèmi nǹkan tí mo sọ yìí yọrí ó wá pòwe kan fún mi òun tó pa fún mi yẹn lọ́dún yẹn gbogbo gbà máa rántí kí n máa fi ṣàlẹ́bí ọlọ́run nígbà tó bá di ohun tí mo sùn ní àná no alẹ́ ìjẹta mọ́jú àná ó wá mú mi rí àwọn rẹ̀ kan ẹ̀rí máa ń pa nígbà tí mo yí fún àmì nìyà máa bẹ̀rẹ̀ ṣá àkọ́kọ́ dọ́kínà náà èèyàn kan ló fi pòwe fún mi olókìkí kan ló fi pòwe fún mi lọ́dún yẹn náà nígbà tó máa tún mú ìkejì wájú wá sí ìjẹta mọ́jú ẹ̀ tó tún máa ṣí àǹfààní ẹ̀ ìgbà tí máa jí mu kọ́ńtọ̀ ẹ̀rí kọ́kọ́ bàbá mi lẹ́jà nínú ìrọ̀rùn ojú lélẹ̀ máa bọ̀ tàbí ọ̀tọ̀ máa dúró ọ̀nà kí tún ní nǹkan tó tún bá mi sọ yìí kí láàmì wọn ni odógógó ni ẹni wá pàmì fúnra mi ẹni tó pàmì ẹ̀ ni pé nǹkan tó ṣe mo tí mo gbólé tẹ́ra mi ẹ̀ ó ní nǹkan tó mi hàn ẹ̀yẹ rántí nǹkan tí mo ti fọ̀yẹ́ for long àpẹẹrẹ mi tó fi hàn ẹ̀yẹ pé àkókò yẹn ti ń súnmọ́ ó ti ń súnmọ́ o sábà sí mo yẹn ṣe lọ wàláì níwájú ọba adúmájẹ hallelujah mama ọlọ́run kì í jẹ́ ní lèmi ṣe ń sọ ìgbà tó ń bá mi sọ lórí ìjọ náà ẹ̀rí kan pa mi ni pé so ìyẹn péjọ yìí ìjọba jẹ́ lóòótọ́ wọ́n á tún wá bá bàbá sọ pé ṣé lóòótọ́ ni bàbá ẹ̀ òótọ́ ni bẹ́ẹ̀ tí ọ̀kadọ̀ ẹ̀kú kankan ni ẹ̀rí ó ní ọ̀kadọ̀ ẹ̀kú kankan ṣùgbọ́n àkókò ti tó fẹ́ má dé ìmọ̀ tó ṣe lórí òkè á dẹ̀ mú ṣe ló sọ yẹn because ọlọ́run tèmi kì í sọ òkú sọ pé òun sọ jíọ́bà ẹ̀ńtánsì tí tọ́rọ bàbá ọ̀ṣọ́ máa ṣẹ́ no lèmi ṣe máa sọ pé ìjọ mímọ́ ìjọ celestia tí ẹ bá ti ṣe tẹ́ẹ̀rẹ̀ ń bẹ̀ gẹ́gẹ́ bí aṣèfin náà ṣọfà wàláì ẹ bá dé ìtàn yẹn ogó máa sọ ń bẹ̀ tó bá lọ gbọ̀nà ọ̀nà kan egbò bẹ́ fi ṣe tó bá fi ṣe bàbá ọ̀ṣọ́ máa sọ kí ní kan ní lọ́dún kan ní sáì gbàdágì ní ètí wọ sẹ̀lẹ̀ ń gbà ẹ̀ ẹ̀gbọ́n bọ́ sórí ìjọ ẹkúrè nínú ọ̀tọ̀ o gbàjú bàbá wà láyé ìkúrè ní lẹ́ni ẹ̀ ṣe wọ́n ní bàbá rẹ̀ débi olóòlò wàásù ó lè rò pọ̀ débi pé bàbá wa bọ́ sórí àgbà wàásù ẹkún bàbá àwọn aṣẹ́ ló máa ń sọ wọ́n ní bàbá ní lágbájá ṣé lóòótọ́ bá ṣe fi jọ ìran mi bẹ́ẹ̀ ló ṣe gbé kalẹ̀ bẹ́ẹ̀ ló lè ṣe ń ṣe olóní bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe ń ṣe níwò ìyá àmúdún á tún jù báyìí lọ ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ mọ̀ pé ẹ̀dá ti fìràn ní ó ti rí nǹkan tó jẹlẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé nínú ìfẹ́ rẹ̀ ló ti ṣe lé tí kì í ṣe fẹ́ lọ́rùn àní gbọ́dọ̀ di ọmọ bọ́yọ̀ di ọmọ lóòótọ́ kò ṣe mímọ̀ ìjọ ẹkú lọ́la ó kú ìjọ yẹn kú di ọ̀la ẹ gbọ́n tó bá sọ ni ṣé nínú ìfẹ́ ètò wọn lọ́rùn táàfin lọ́rùn ló ti ń ṣe ètò ìjọ yìí ló fi rí báyìí ó ní bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni a máa lé sí ni ṣùgbọ́n tó bá jẹ́ pé nínú ìfẹ́ ara ẹ ọgbọ́n ìjọ yìí ẹ kíyèsí ó dẹ̀ padà gbé ẹ̀mí ọ̀tọ̀ so lèmi ṣe máa ń sọ pé ìjọ ìṣẹ̀lẹ̀ kì í ṣèjọ èmi ni mo nìkan mi no ọlọ́run ló nìkan ẹ̀ tó bá yàn dẹ̀ bí ọlọ́run nìkan ẹ̀ ìpẹ̀kẹ̀ ẹ̀dẹ̀ rẹ̀ ń bẹ̀ nínú ọlọ́run tó yẹ bá ṣe fi délẹ̀ ìránṣẹ́ kan kò ní mẹ́ta yìí obìnrin ni tó gbìjọ kalẹ̀
máa rán létí mo sọ pé máa sọ kíni fún ẹ to me tí bá wà pẹ̀lú ẹ̀ tí máa bẹ̀ sọ̀rọ̀ bóyá ọ̀rọ̀ pé mo hate ẹ̀ tàbí mo ṣe dára ìdáláyé mi torí pé ìgbìgbọ́ fẹ́ jẹ́ ìgbẹ́ níbi gíga bẹ̀tì máa jẹ́ kó mọ̀ nǹkan tí ó ń fà á tó fi ń fà sẹ́yìn tí ó gbọ́ ẹ fi ń fà sẹ́yìn tí àwọn nǹkan tó ṣẹlẹ̀ fi ń ṣẹlẹ̀ sí ẹ máa sọ fún systematically tó bá gbọ́ ọgbọ́n ọ̀fẹ́ lẹ́dà tó bá dẹ̀gbọ̀ mú kọ̀kan mi ìgbà lọ mi ìrẹ́dà àti jogológún bàbá mi kúgbọ́ mi ogún ẹ̀gbọ́ kọ̀kan mi ilẹ̀ tó fi lẹ̀ fún wa àwọn àbúrò pín fún ẹlọ́wọ́dì mo pín fún wọn ní pín báyìí mi ìbí nà kọ́bí ẹ̀yìn kọ́ lẹ́yìn lánàá hallelujah hallelujah ṣẹ́rí tó bá lè dúró pé ọlọ́run ṣe bá lọ́run tó dá ẹ ó ti mọ̀ nǹkan tó fẹ́ jẹ́ ó ti mọ̀ nǹkan tó fẹ́ jẹ ó ti mọ̀ nǹkan tó fẹ́ dànù ayé wáyé tó wá ṣe ìfẹ́ náà tó ń kọ́ sí ìfẹ́ náà rẹ̀ náà tí ẹ bá fi àyè sílẹ̀ fún ọlọ́run máa ń sọ fún ọlọ́run láti ṣiṣẹ́ gbẹ̀tẹ́ ìrìn àṣẹ wọn pé mo ní wípé ilé kan bá ìṣẹ̀lẹ̀ mo bá gbẹ̀gbẹ̀ máa ń rìnrìn mo ní ṣọmọ fún mo dẹ̀ ń sọ fún ẹ̀ fún ẹ obìnrin ò ní àṣẹ ìfù kìí ṣe obìnrin nìkan ìfù kó dọ́kùnrin náà lọ́nà sọ pé lọ gbéjọ kalẹ̀ fún mi kò ní dandan kẹ́ lọ jókòó ti nǹkan yìí ìyá tó ń sọ yìí ẹgbọ́n mi bó ni màá ní ìfù gan kìí ṣe wọ́n lè mọ̀ láti lẹ̀ lóòótọ́ ọlọ́run pé wòlíì wọn jẹ́ kó rógbò ẹlò wọn pa náà ọlọ́run padà jí ògbìn yẹn àdẹ̀gbọ́ ìgbèjọ kalẹ̀ lóòótọ́ ọlọ́run adájú ó ṣe títí tí ó gbé ẹ̀lú ìṣàgùtàn mo ní kàbáìbù dáadáa ó lè gbọ́ ìṣàgùtàn ní ibélì gbogbo ìrìnàjò obìnrin ní ibélì tó le jù tó háì jù ní wòlíì ní gbogbo ìrìnàjò obìnrin tó mọ bẹ̀tí pé aṣíwájú ó ní kí obìnrin dákẹ́ ní jẹ́jẹ́ ní ìjọ ló sọ fún yín ẹ̀yin ẹ máa ṣe báyìí ẹ máa ṣe bákan máa ṣe mo ní òun pẹ̀lú ìṣàgùtàn let me tell you the truth àwọn olùṣọ́ tó ń sọ mọ́ pé ìṣàgùtàn náà ó wò ní jíṣẹ́ pé ìṣàgùtàn ní ẹni wọ́n tàn ẹni o wọ́n tàn ẹ̀ so gbọ́tọ́ wá tán lọ́sọ̀ máa dùgbẹ́ dùgbò ẹ lọ pé jẹ́ kákọ̀ fún gbogbo ẹlẹ́fọ́ ọlọ́run ọlọ́run ló ní nǹkan ẹ̀ á tó nǹkan ẹ̀ padà ṣùgbọ́n ká fi ní àwọn àdíká ṣe fẹ́ ọlọ́run tá a bá fẹ́ kọ́lọ́run ṣe nǹkan àwọn aláma ṣe fẹ́ tiẹ̀ á lè já nǹkan sí lẹ́yìn ọlọ́run náà mama ọlọ́run á súre fún gbogbo wa àmín Jésù á fi wa lọ́kàn balẹ̀ àmín Jésù ojú òní tì wá wò àmín Jésù ó wá sọ ẹsẹ̀ kọkànlá wá sọ kankan èmi yóò sì gbé ibùgbé mi kalẹ̀ láàrin yín ọkàn mi kì yóò sì kórìíra yín tẹ̀rí a wá jókòó láàrin yín kò ní ètí ọkàn náà kò ní kórìíra yín ẹni because nítorí pé ẹ ti ń gbọ́ tiẹ̀ gbogbo gbà ọmọ sí máa sọ fún pé ìgbọ́ tó ń wọ́n náà kiri ó ń da ìlànà rẹ̀ mo ń wá lọ síbí mo ń wá lọ sọ́run mo ń wá kékeré ń tọ́ra ẹ̀ ní because ọlọ́run tó ń wá kiri wà pẹ̀lú ẹ̀ ìgbọ́ tó ń gbọ́ tiẹ̀ lọ sí ń sáyé káàkiri èmi máa sọ tẹ́lẹ̀ náà nígbà èmi máa sọ kò sí ìkòkò tó lè sáré fi mi ṣe máa sọ tẹ̀lé pátápátá ò ní kí n mọ́ lọ́bàtà bẹ̀ẹ̀ tó bá yá àwọn máa sọ ọmọkùnrin lè sọ fún mi fún mi ó ní àwọn wá mi lọ́dọ̀ àwọn tí kò béèrè mi à ń rí mi lọ́dọ̀ àwọn tí kò wá mi ẹ kíyèsí àwọn kó wà wọ́n wọ́n ọlọ́run káàkiri bẹ̀ẹ̀ ibi tó wà wọ́n béèrè olúwa mo nílò ẹ mo fẹ́ rí ẹ ìgbọ̀kan ní ojúkọ̀ tó wà ní òun béèrè ọlọ́run nìkẹ́ adẹ̀wà wa àwọn èèyàn wọ́n káàkiri àwọn kan máa ń wá ọlọ́run káàkiri lọ́dọ̀ àwọn tí kò béèrè ọlọ́run nígbà àwọn ẹ̀nà wà lọ́pìlọ́nù ọlọ́gbà ọlọ́run mìíre wọ́n wà tó lọ́rùn kiri ni wọ́n fi gbà náà tó ń gbà irú wọn tó bá sọpọ̀ ọgbọ́n náà àwọn jẹ́ pásítọ̀ ọjọ́ kankan wọ́n tó máa ń fún nǹkan fi ń gbà nǹkan dì wọ́n á tẹ́ǹdì torí pé wọ́n náà káàkiri ni ṣùgbọ́n lọ́run tèmi tí ó ń jẹ́ jìhófà tí wọ́n pọ̀ṣọ̀ fàánsì ó lè wá kiri láyé tó bá jókòó tó ń sọ pé olúwa mo fẹ́ rí ẹ mo fẹ́ mọ̀ ẹ́ àwa a ní èmi rí mo wà pẹ̀lú I'm with you a máa bá ìsọ̀nà ní nàìjíríà àwọn káàkiri hallelujah ẹ kàwé ẹ̀ èmi ò sì máa rìn láàrin yín máa máa rìn láàrin yín èmi ò sì máa ṣe ọlọ́run yín máa máa ṣe ọlọ́run yín ẹ̀yin ò sì máa ṣe ènìyàn mi hallelujah ṣẹ́rí ẹ̀yin ò sì máa ṣe kí ni o ẹ ò sì máa ṣe ènìyàn mi ṣẹ́rí ó tán mama ẹ máa gini ẹ máa ṣe ènìyàn mi òun mo ti sọ pé nǹkan tó ń ṣe pé ó fẹ́ fi mọ àwọn tó ń sin òun àwọn tó jẹ́ tiẹ̀ nǹkan tó ń ṣe nìyẹn kò sí nǹkan méjì tó ń ṣe tó fi dàálé lórí ẹ̀ nǹkan tó fi dàálé lórí ayé nìyẹn so ó fẹ́ mọ àwọn tiẹ̀ àwọn tó fẹ́ ṣe tiẹ̀ láàárín àwọn ènìyàn nǹkan tó ń ṣe òjìyàn lọ lórúkọ Jésù Kristi mo gbàdúrà fún wọn tó rà mí ṣe ọwọ́ agbára gbédìdì Ọlọ́run á gbé ìdìde wọnú ògo á dẹ̀ fi ẹlọ́kàn balẹ̀ ṣùgbọ́n tó bá wá sọ́pọ̀ wà níwájú Ọlọ́run tó ń sin Ọlọ́run mo máa ń sọ kílẹ̀ àwọn nǹkan kan wà tó gbọ́dọ̀ máa ṣe fọ́lọ́run tí Ọlọ́run fẹ́ irú àjọ̀dọ̀ tèní kí Ọlọ́run fà ìgbà gbogbo wa irú ẹni sìn ó yẹ ká ṣe nǹkan kan yẹn tá a bá máa ṣe náà kò tún dáa ọ̀pọ̀lọpọ̀ ní kò ṣe é tẹ́wọ́ kò yé
màmá mo máa sọ kí nìkan pé ọjọ́ ológo sẹ̀lẹ́ pé irú ọjọ́ Sunday báyìí sí àwọn kan wọn jẹ́ṣẹ́ pèsè fún wọn ẹgbọ́ ṣùgbọ́n wọ́n ṣe gíní ìní ìbúgbọ́n ṣe pèsè àti lọ rí wọn láàrín ọ̀sẹ̀ ẹgbẹ́ ẹbá mi ṣe báyìí ṣe báyìí àwọn tó kọ́ wà ní pé every Sunday ní pèsè ní because wọ́n ti ọ̀rọ̀ náà ti yé wọn débẹ̀ ní àwọn tó náà fi mú wọn nìyẹn ní sẹ̀lẹ̀ ẹgbọ́n kan tó sọ ni number 28 numeri ló ń jẹ́ bẹ́ẹ̀ number 28 ẹ̀wọ́ verse 9 ẹ̀wọ́ last verse 9 ó ní àti ní ọjọ́ ìsinmi akọ ọ̀dọ́-àgùntàn méjì ọlọ́dún kan aláìlábùkù àti ìdámẹ́wàá méjì òṣùwọ̀n ìyẹ̀fun fún ohun jíjẹ tí a fi òróró pò àti ẹbọ ohun mímu rẹ̀ ọmọ olúgbò ní ẹ̀kàwé 28 èyí ni ẹbọ sísun ọjọ́ kí ni dúrómẹ̀ ẹ̀dì mú bẹ̀ o èyí ni ẹbọ sísun ọjọ́ ìsinmi that's it every Sunday ìpèsè gbọ́dọ̀ máa wà mama bàbá ní sẹ̀lẹ̀mbà kan ẹ̀rẹ́ Sunday kan kí ìpèsè bá ṣẹlẹ̀ ní ìjọ ìbòlówà lẹ́nu ìbòlówà lẹ́nu àwọn ní sẹ̀lẹ̀ òdàbí tẹ̀lẹ̀ ti bàbá àwọn ní àwọn ẹlòmíà ní wọ́n sọ pé mo fi ń ṣe nǹkan ìwọ́n jẹ́ kọ́ máa sọ́pọ̀ fi ń ṣe nǹkan náà ìwọ́n kọ́ sọ́pọ̀ jẹ́ kọ́ sọ́pọ̀ ṣe àwọn tó ń jẹ́ sọ́pọ̀ sáwọn kọ́ máa bà sọ fún mi pé mo fi ń ṣe nǹkan kí ló fi ń ṣe tó bá lẹ́fi ṣe nǹkan ìgbò tó dá aláìta láti mú ọlọ́run fún àmì ti bàá jẹ́ kó tó gbére àbíjọ bí mọ́ ìpàdà wà pé ìjọ ẹ̀mí làwà pé ìjọ ẹ̀mí tí ọlọ́run ti gbogbo tó wà ní ọkàn kàwé sí ẹ̀ pẹ̀lú ẹbọ sísun ìgbà gbogbo àti ẹbọ ohun mímu rẹ̀ àti nínú ìbẹ̀rẹ̀ oṣù ẹ̀dọ́ ìyá ìgbẹ́ ti wọ́n ní ìbẹ̀rẹ̀ oṣù tuntun kí ló pè ìfùgbọ́n mo yọ sí ẹ̀ pé mo bẹ́lù hallelujah so tó o bá ṣe ń ṣe ti Sunday ìbẹ̀rẹ̀ oṣù tuntun náà tí mo ní mistake àwọn tó tẹ̀wé wa wọ́n ṣe ń sìn náà pè ní ìparí oṣù kan ní new moon service síbẹ̀ mo ti sọ pé gbogbo ẹ̀ ló wà núwèé ẹgbẹ́ mo ti máa sọ fún pé hallelujah ẹgbẹ́ ọ̀sẹ̀ òun ni Sunday yẹn tójoojúmọ́ òun ni èyí tàà ṣe lójoojúmọ́ yẹn ẹ̀sìn dájíjájí yẹn ẹ̀kọ́ ẹ̀sìn dájí yẹn ọpẹ́ wà bẹ̀ ṣáàṣe a ní gbogbo ọlọ́pẹ́ àwọn akálẹ̀lúyà méje ẹgbò tí òye bá yíwa ní ká ní òye wà dáadáa ààrẹ tó máa mú ẹ̀yà ẹ̀jẹ́ ká gbé ojúlé ẹ̀yà gbogbo afẹ́sọpẹ́ láìra káàkiri àpò òsìlẹ̀ àfisọpẹ́ àjò wọlé ẹ́ ṣáàṣe àwọn ni pé ọlọ́run bá pẹ̀lú wa àwọn láàṣẹ́ gbogbo ẹ̀ká ṣe fún wọn gbàtí jẹ́ pé àwọn ló ń ṣe wá olùṣàgùtàn èmi a máa dáwọ́ kan láàrọ̀ kùtùkùtù àrárọ̀ kan olùṣàgùtàn kan máa tó ń wà tó méje ẹ̀rí jẹ́ àwọn ọgbọ́n tó pàwákú ní tẹ̀lẹ̀ lé nìyẹn àwọn kan wà ní àwọn ìjọkọ̀ tó mú sí làkọjá ẹgbẹ́sí àwọn kan wà ní pé àárọ̀ kùtù Sunday yẹn àbẹ́ àárọ̀ kùtù láàrọ̀ kùtù yẹn wọ́n máa láìkan sí ọpẹ́ àárọ̀ kùtùkùtù àsìkò ọpẹ́ ọlọ́pẹ́ wà wọ́n lọ́pẹ́ wà olóòwò ló bá ti bọ́ta dájí àtúgbò olé oh my god mama ìjọ mímọ́ pé mo ṣe máa sọ pé ìjọ mímọ́ àtàgbọ̀ gbẹ́gbà tí mo dé sẹ́lẹ̀ mọ́ pé àṣẹ ìjọ ẹ̀mí wà lóòtọ́ ìjọ sẹ̀lẹ̀ kìí ṣe pé kìí no ìjọ àtọ́ wọ́n ní lóòtọ́ Kristi fi ránṣẹ́ ni ẹ kàwé yẹn àti ní ìbẹ̀rẹ̀ oṣù tuntun kí ẹ̀yin kí ó rú ẹbọ kan sí Olúwa ẹgbọ́rọ̀ màálù méjì àti àgbò kan akọ méje ọlọ́dún kan aláìlábùkù ẹgbọ́n tó sọ èyí tó bá dára ló sọ tó dára ẹ kàwé àti ìdámẹ́wàá mẹ́ta òṣùwọ̀n ìyẹ̀fun èlùbọ́ èmi lèlùbọ́ èmi sẹ̀mó èmi kan òun sọ yẹ kàwé tí a fi òróró pò fún kí ni o kan fún ẹbọ jíjẹ àti ìdámẹ́wàá òṣùwọ̀n ìyẹ̀fun tí a fi òróró pò fún kí ni o àgbò kan fún ẹbọ kí ni o ohun jíjẹ àti kí ni àti ìdámẹ́wàá òṣùwọ̀n ìyẹ̀fun tí a fi òróró
ọ̀dọ́ àgùntàn kan. Fún kí ni o? Fún ẹbọ òǹjíjẹ. Fún ẹbọ sísun. òórùn dídùn. Ẹbọ tí a fi iná ṣe kí ni o? Sí Olúwa. 14 mo ti fẹ́ dó. Verse 14 kí ló wá sọ? Kí ẹbọ ohun mímu wọ. Kí ó jẹ́ ààbọ̀ òṣùwọ̀n. Ìní tí ọtí wáìnì lùkan ìdámẹ́wàá òṣùwọ̀n. Ìní ìdámẹ́ta, yes. Fún ẹbọ akọ àgbò kan àti mẹ́rin òṣùwọ̀n ìní fún ọ̀dọ́ àgùntàn kan. Èyí ni ẹbọ sísun oṣooṣù ní gbogbo oṣù ọdún. Hallelujah. Ọdún tó wọ́n ti tún bẹ́ẹ̀ dún nìyẹn. Ṣẹ́gbọ́ ẹbọ oṣooṣù ní gbogbo oṣù ọdún. Ṣẹ́jìrì ṣẹ́rí pé ìṣẹ̀lẹ̀ pé ó ṣe máa ń dùn mí pé oh my God, ló ṣe máa ń dùn mí pé àwọn ìyá àmọ́ mí ní ìjọ mímọ́, àmọ́ mí ní ẹ̀sìn tó wà bẹ̀. Mo ṣe máa ń sọ pé ọjọ́ tí àwọn ọ̀rọ̀ yẹn bá débẹ̀ èdè náà sọ fún yín máa mú débẹ̀. Ibẹ̀ mo gbé dé yẹn rí yẹn tó ṣó tí ọ̀sọ̀ọ̀sẹ̀ oní Sunday ọ̀sọ̀ọ̀sẹ̀ ẹbọ ọ̀sọ̀ọ̀sẹ̀ nìyẹn agbọ́dọ̀ máa ṣe ṣàṣe. Àwọn olóòlò ṣe tó bá mú aṣọ sí kọ́ ní aṣọ yìí, aṣọ ilé yìí o, àwọn kan wọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ lọ́rùn aṣọ kọ́ ní aṣọ yìí 5,000 ni wọ́n rí 5,000 kó lè o wọ́n aṣọ yẹn o. Ẹ̀kejì kọ́ ní aṣọ yìí ọ̀pá kan 5,000 ni wọ́n dẹ̀ fẹ́ lọ́pàá mẹ́rin 20,000 wọ́n á rí kò sí wọ́n wọ́n yẹ kó lè o. Ẹjẹ́ kan sọ pé kọ́ lọ sí pèsè fólúwà káàyàn jẹ aṣọ ìyá sí jẹ́ àwọn mẹ́rin tí rà owó kìíní kan wà mẹ́rin tí rí mo fẹ́ sọ ó skú ọmọ. Mama ṣe rí a lot of things mo ti bá pàdé ń ṣẹlẹ̀ mo jẹ́ pé mo dẹ̀ rí òun ló jẹ́ pé to me mo fi máa pè nǹkan oúnjẹ mi lójú nínú àbí tí ò bá sí àlejò àbí tí ò bá sí wàláì nígbà abẹ́ tí fọ́lọ́run wàláì tàláì tó bá nígbà míì tó bá kọ last card tí ó sì gbọ̀kan mo lè pé kò má sí káàdù màmá má dẹ̀ ń ra ní kò sí ẹ̀ máa wá miss bàbí ṣe. Hallelujah. Ṣé rí bó ṣe ń ra ṣe ọ̀rọ̀ sí rí pé àdẹ̀ òun ló mọ bó ṣe fẹ́ sọ fún ẹ lọ́nà tó respect. Òun ni mi ti máa fi yí wa pé ẹ má rò pé tó bá dọ̀la kan ẹ má rò pé bá pé bí ọmọkùnrin ṣe gíní kan èmi tèmi rí èmi because mo ti rí a lot of nísẹ̀lẹ̀ ni and mo dẹ̀ gbá pẹ̀lú ilé ìdìbò ká ó dẹ̀ yé mi. Àṣẹ kọ́kọ́rọ́ ni kí ni láàrin àwọn àtọ́nà kọ́kọ́rọ́ ni wọ̀nyẹn àwọn kí nìyẹn àwọn máa wá àkànṣeṣẹ́ káàkiri àkànṣeṣẹ́ òlúwọ́ ni àkànṣeṣẹ́ òun rèé o òun ní pẹ̀lú ìjẹ́ kóyè wà ní àwọn àkànṣeṣẹ́ tó wà ń ṣẹlẹ̀ àwọn ilẹ̀ ti rí yìí táwọn ti gbà ní ṣe tọ́lọ́run sínú ọlọ́run dùn sí ẹrú bọ́ sọ́lọ́run náà ẹṣin ọlọ́run fẹ́ náà. a ó sì fi òbúkọ kan rú ẹbọ. Hallelujah. Ó ti tó ibi tó fẹ́ mú ọmọ títọ̀ yẹ ẹbọ ọ̀sẹ̀ ẹbọ oṣooṣù ṣe ń ṣe tójoojúmọ́ ṣe ń ṣe. Hallelujah. Ìyá kìíní ọjọ́ hallelujah. Àmà máa bò mú èrò ọbẹ̀ lẹ́ni méjì tí mo fẹ́ lọ mo sọ fún yẹn. Hallelujah. So ẹ má jẹ́ a máa fúlù ara wa tàjọ̀dún gbogbo àti mọ̀ yẹn gbogbo adájọ́ máa ń sọ̀ṣẹ̀ yẹn ṣùgbọ́n àwọn wọ̀nyí láàkàkún àwọn tààkàkún èrè sọ báyìí tàjọ̀dún ẹ̀ tó ní bá dé gbogbo aláfẹ́sì yẹn gbogbo aláfẹ́ máa ń ra èyí tó kó láti gbogbo akọ́lá ríra àrùnra ò amúgbọ̀já ni ṣùgbọ́n tọ̀sẹ̀ ọ̀sẹ̀ ṣáàrùnra sí tí oṣù ṣáàrùnra sí ṣáàkàkún no a lè bó ṣe bá sọ pé a ò lè fún lọ́lọ́run akọ̀njí àwọn akọ̀njí kí ni tàbí sí bara wa ọlọ́run agbádùn àgbègbè wa. ẹ̀kọ́ kejì yẹn Matthew yẹn mo fẹ́ bọ́lẹ̀ Matthew 13 verse 25 kí ló sọ 25 lè mo fẹ́ lò mẹ́ verse 25 ó wí pé tẹ́ bá wò ẹ̀rí pé 24 ló ti bẹ̀rẹ̀ bẹ̀tẹ̀ ẹ bá mi wò láti 25 kí ni wí 25 lè kẹ́ ẹ mú ṣùgbọ́n nígbà tí ènìyàn sùn ọ̀pá rẹ̀ wá ó sì fún èpò sínú àlìkámà. a lè lọ sí kìnnì náà ẹ̀dì bẹ̀rù ẹjọ́ kò lọ nígbà tí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ wa táàbí rí kíní yẹn ṣe ibẹ̀ ni mo fẹ́ lọ yẹn tọ́pọ̀lọpọ̀ àfi rí ṣe àrípéèkè sàtánì ni bó ṣe gbọ́ ẹ̀sìn ọ̀pọ̀ wa bá ṣe gbọ́rọ̀ ẹ̀sìn ó tàwa lára ó wọ lára ẹ̀kẹ́ èsì ẹ̀jẹ̀ kó sì gbàdé ẹ̀sìn bóyá kan jáde kó bí bóyá lọ sùn tàbí gangan sàtánì ara wa ara ní
ṣé gbogbo tí yẹn kó sọ lórí àkàwásù yìí padà lóhùn ó ti ṣe kí ni níta tó wà lọ́rọ̀ ní ọ̀rọ̀ Ọlọ́run tó ń gbọ́ Ọlọ́run kí ní ẹ̀mí kan máa sọ̀kalẹ̀ pẹ̀lú ẹ̀ á máa jẹ́ kó máa gbọ́rọ̀ yẹn á máa dùn mọ́ ẹ bó ṣe ń gbọ́ báwo pé yẹ pé kí kò ṣe rè ẹ jẹ́ kó máa ṣe díẹ̀ sí ọkọ̀ ẹ̀ ti kí ni ọkọ̀ ẹ̀ kọ́kọ́ ti kó mẹ́lọ fa the next thing Sátánì àwa gbin nǹkan tí kò tọ́ sínú ọkọ̀ ẹ̀ wàá bẹ̀ sí lóòkù wọn ni ká máa ṣe pèsè mo fẹ́ sọ skọ́ ọmọ tí ó skọ́ ọmọ sọ owó lé mi wá mẹ́bẹ̀ tí rí sàn máa wá kó kan sí máa rí ẹ̀mí nílọ sọ ẹ̀ máa lọ ṣe pèsè kan ìwọ òkòdẹ̀ yíwọ́ ni pé Sátánì nìyẹn ó ti wá gbin ìgbò tó wá gbin sínú ọkọ̀ ẹ̀ nìyẹn ó ti gbìn àwọn bá tiẹ̀ lọ àwọn kù ẹ̀ á ní máa rán sí ẹyẹ kọ̀ọ̀kan mọ́ ló sọ yẹn kò sí nǹkan Sátánì ò wá nǹkan tó dára fún yàn ìṣubú èèyàn ló wá kò ní fẹ́ kó jèrè Ọlọ́run nǹkan Sátánì ṣe ni so àwọn gbìn àwọn bá tiẹ̀ lọ òun ni pé nígbà tí yóò sùtọ̀ ẹ̀gbìn ọ̀tá wa ó fún ìpèsè àlìkámà àlìkámà ni ọ̀rọ̀ tó Ọlọ́run tó gbọ́ tó di ètò ju ẹ̀ lọ́kàn ó ju ẹ̀ lọ́kàn màmá sì dábàá fẹ́ parí sọ ní agbọ́rọ̀ rẹ ìwádìí mú ọkàn wa ìwádìí tó mọ ọkàn nígbà tó gbọ́rọ̀ yẹn ìgbà tí ó wá ní pé ọ̀rọ̀ ẹ̀ pẹ́ díẹ̀ ìwádìí yẹn sí ni ó lọ hallelujah olóògùn Sátánì ni òun ló ṣiṣẹ́ yẹn tí ìwádìí bá mú ọkàn yẹn tó bá gbọ́ Ọlọ́run tí ìwádìí bá mú ọkàn ẹ̀ má jẹ́ tàn ẹ́ nígbà tó bá tó àkókò kan tó bá sọ pé báyìí kí ni àmú ẹ̀ lọ́kàn ìwádìí mú ọkàn yẹn kí ni àwọn agbọ́ ẹ̀rọ àmú gbọ́dọ̀ ṣe báyìí wà aláì ẹ̀ sí ibi pé mo ti sọ kí ni ẹ̀ pé èèyàn nítorí pé wọ́n fi ṣe ṣàmàlù kúrè ọlọ́mọ skul ọmọ kí ní ọmọ kí ní ọmọ ẹ̀kẹta àwọn ẹ̀ta ọ̀rọ̀ orí sọ látọ̀ tó ń bá ọ̀fọ̀ wà láńlé mama ní ṣọ́ọ̀ṣì bàbá nìkan láńpẹ́ aláàjì tàbí bàbá ẹ̀ ti kú sí ìsìnkú ẹ̀ ti ṣẹlẹ̀ náà ìkórè wa ń bọ̀ ìyàwó ọkọ wọn bá báwo ni bẹ́ẹ̀ ṣe kò yóò ṣàmàlù ìjọ àyè ṣàmàlù kúrè báwo ni bẹ́ẹ̀ ṣe ó ronú kí ní ẹ̀mí kan bá kó sí ìyàwó ọba lọ gbowó bọ́mú lẹ́lẹ́ńtà owó tó ń lọ gbà fẹ́ sọ skọ́ àwọn ọmọ gbàdọ́ adé àdáríwá ẹwọ wọ́n ti lọ gbọ́mùnáta ọ̀káwọn bọ́n ṣe wà lè kò tán lọ́rùn ọkọ̀ ìkọ́kọ́ ní kọ́wọ́ kó ìwà káwọn bílẹ̀ sí ìgbà tó kọ́ gbogbo kọ́ bá ní ìyá alágbájọ́ ní sáà owó ìyá afẹ́ fìsìkúrì lọ́dún ìlú àwọn ṣe ìyá bá ní láyé àwọn tó ọkọ̀ ní kò sí nǹkan tó rẹ̀ sí tí ó lè ọwọ́ tó lè gbà ó lè gbà ojú ẹ̀ lórí etí ò lè kan òun fẹ́ lọ fi ṣùkúrì wọ́n máa ṣùkúrì yẹn ní ìnítọ̀ ìyàwó ẹ̀ lè gbà kí náà ṣe ọkọ̀pẹ́ẹ̀tì ó dẹ̀ gbàbẹ́ wọ́n dẹ̀ lọ fún ẹ̀ṣẹ̀ kúrò ní mátọ̀ ìkúrò ẹni máa yẹ ṣe àṣí nǹkan lè ń ṣe fọ́lọ́wọ́ tó jẹ́ fi gbà náà tó fi gbà ẹ̀ lọ́t ó fi owó ẹ̀ṣẹ̀ kúrò àti ṣí àmà wọ́n kọ́kọ́ tó sọ sí ibi tó yẹ tó yá tó já tó pọ̀ ó tún ẹ̀rẹ̀ wọ́n ṣe kúrò ìdánmà ṣe gbogbo ó tún dáná tí ẹ̀ láyọ̀tọ̀ lẹ́yìn ìkúrò after 6 months àwa máa ń kánjú ní o kẹwọ́ Ọlọ́run after 6 months Ọlọ́run ní báyìí iṣẹ́ kan lọ́kọ̀ pẹ̀ sí tán ó tán bí irú yìí ṣe dé nìyẹn ilé tí lálọ́dún ti fẹ́ sí yẹn ó padà rálé ẹ̀rẹ́ ní òkèlè ó padà ní òkè odò ní pleasure hallelujah ṣẹ́ni ẹ má jẹ́ àmà fún ìgbàra wa ẹjẹ́ adé ó ní dánwò wá ní kíni wà ní pé rere Ọlọ́run Sátánì ó ní kìí fẹ́ mo sọ pé fast 5 minutes kọ́ mọ̀ kọ́ fẹ́ lò nígbàtí yọ tún bí o jókòó ẹ̀mí Ọlọ́run ti kí ni ó ti fẹ́ mọ̀ ẹ̀mí máa ń wá máa ń lọ ní ó ti kú lára ẹ̀ ó ti sùn ó lè má sùn máa hàn Sátánì àwọn àgbègbè tí ẹ̀ síbẹ̀ ó bá ti lọ nìyẹn so àwọn méjì máa wá gbọ́ ọmọ bá dàgbà síbẹ̀ òun ni Jésù pé nígbàtí ó ti fún àwọn ṣé ká lọ fàájú ẹ má lọ fàájú nítorí bá lọ fàájú nígbà bàtẹ́ máa fa àlìkámà mọ́ èkó ẹ̀rọ àfàmì ẹ̀sàjẹ́ kọ́ lọ́wọ́ dàgbà olójẹ́ pé ẹ̀mí méjèèjì wà lọ́kọ̀ wa àìmọ́ àti kíni àti mọ́ ọjọ́ ìṣiṣẹ́ pọ̀ bẹ̀ tó bá tàkùkù yìí tó bá gbà tí ó bá dì mú gbogbo ó máa padà sán fún ẹ bó jẹ́ mímọ́ ló dì mú múmọ̀ ẹ̀ máa padà sán fún ẹ bó jẹ́ àìmọ́ ló dì mú àìmọ́ ló máa padà sán fún yẹn so nǹkan tó yí wà nìyẹn nínú ọ̀rọ̀ náà lórúkọ Jésù yẹn kan ṣàmì ògbólọ́ sọ̀rọ̀ ayé ẹ̀ ẹ jẹ́ ká gbàdúrà ẹ jẹ́ ká gbàdúrà mẹ́ta ẹ jẹ́ ká gbàdúrà mẹ́ta ẹ jẹ́ ká gbàdúrà mẹ́ta ẹ jẹ́ ẹ sílẹ̀kùn mi mo mọ̀ bó lè ṣe tèmi mo mọ̀ bó lè ṣe tèmi ó yá ó gbàlà ó wòsàn ó jí òkú dìde mo mọ̀ bó lè ṣe tèmi. Gbọ́ ìwọ tó mọ̀ bó lè ṣe tiẹ̀ wàá sọ fún Ọlọ́run Olúwa mo fẹ́ bá ọ rìn ní pípé
torí pé mo fẹ́ kó o ṣe tèmi, mo fẹ́ kó o ṣe ọ̀rọ̀ mi, kó o ṣe kó yanjú sí rere, kó níyanjú sí rere nínú ọ̀sẹ̀ yìí, nínú oṣù yìí, nínú ọdún yìí. Mo fẹ́ kí n rí owó agbára inú ayé mi. Mo mọ̀ kó o lè bá mi ṣe. Ó yá pariwo Jèhófà ládùúrà, Jèhófà Jésù Kristi Michael mímọ́, bàbá mi àtọ́lọ́run mi. Mo mọ̀ pé o lè ṣe tèmi, mo mọ̀ pé o lè bá mi sọ̀rọ̀ mi kó dayọ̀, mo mọ̀ pé o lè sọ ọ̀rọ̀ ayé mi kó nítumọ̀. Ọlọ́run ọ̀ṣọ́fà nínú ọ̀sẹ̀ yìí, nínú oṣù yìí, nínú ọdún yìí, Olúwa ẹ̀mí tí máa fi bá ọ rìn, tó máa fi ṣe tèmi, tó máa fi rójú sí rere. Ó yá bàbá, ẹ̀mí yẹn bí sínú ọkàn mi, tí máa fi ṣe ìfẹ́ rẹ, tí máa fi rìn nínú ìfẹ́ rẹ. Olúwa bàbá gbé sínú ọkàn mi. Gbọ́ àdúrà Jésù Olúwa wa. Èèyàn kan ṣàmì, ẹ̀mí mímọ́ tí máa ń wọnú ọkàn ènìyàn tó ń fi ògo Ọlọ́run hàn, ó yá kó wọnú ọkàn ẹ̀ lọ bẹ́ẹ̀. Mọ́mí àdúrà kejì, wàá kọ̀ sọ fọ́lọ́run, Sátánì àti àrékérekè rẹ̀ lórí ayé mi, Olúwa o bá mi bá ìmọ̀ rẹ̀ jẹ́ lórí ayé mi. Ó dá ìmọ̀ Sátánì àti àrékérekè rẹ̀ lórí ayé mi, ẹ̀mí mímọ́ o, ó yá bá mi bàjẹ́. Ó yá pariwo Jèhófà lákàdúrà, Jèhófà Jésù Kristi Michael mímọ́, bàbá mi àtọ́lọ́run mi, Ọlọ́run ọ̀ṣọ́fà. Torí pé ọ̀rọ̀ ẹ sọ pé nígbà tí ènìyàn sùn, ó ní ọ̀tá rẹ̀ wá, ó fún èpò sínú àlìkámà, ó sì bá ṣílẹ̀ lọ. Èyí tí ń ṣe àrékérekè Sátánì àti ètè rẹ̀ lórí mi láti bà ògo mi jẹ́, láti da ìrìnàjò mi rú. Olúwa bá mi sọ dasán, sọ ìmọ̀ Sátánì dasán lórí mi, sọ ìmọ̀ rẹ̀ dùn òfin lórí mi. Má jẹ́ kí Sátánì lágbára lórí ayé mi, má jẹ́ kó lágbára lórí ìrìnàjò mi. Olúwa ṣe bẹ́ẹ̀ fún mi. Gbọ́ àdúrà Jésù Olúwa wa. Gbogbo ẹ̀kọ́ gbàdúrà kò kàn mí. Àdúrà kẹta tó fẹ́ gbà rí, wá sọ pé Olúwa, sọ pé Olúwa, sọ pé Olúwa o, mo fẹ́ jẹ́ èrè tó tọ́ nínú ìjọ mímọ́ yìí. Èrè tó tọ́, yẹn pé tó tọ́ sí mi, tó yẹ mí yẹ ògo Ọlọ́run nínú ìjọ mímọ́ yìí. Olúwa o, ó yá gbé ilé mi lọ́wọ́. Àní ohun tó tọ́ sí mi, tó yẹ mí yẹ ògo ìwọ Ọlọ́run nínú ìjọ mímọ́ yìí. Olúwa gbé ilé mi lọ́wọ́. Ó yá pariwo Jèhófà àdúrà, Jèhófà Jésù Kristi Michael mímọ́, bàbá mi àti Ọlọ́run mi, Ọlọ́run Samuel ìbílẹ̀ ayé ìwúkúdú ọmọ ọ̀ṣọ́fà. Ohun tó yẹ mí yẹ ògo ìwọ Ọlọ́run nínú ìjọ mímọ́ yìí, ẹ̀mí máa o, ó yá gbé ilé mi lọ́wọ́. Tó tọ́ sí mi, tó yẹ mí yẹ ògo ìwọ Ọlọ́run fi lé mi lọ́wọ́ nínú ìjọ yìí, nínú ìjọ mímọ́ yìí Ọlọ́run fi lé mi lọ́wọ́. Jẹ́ kí n jèrè ìjọ mímọ́, jẹ́ rí èrè jẹ nínú ìjọ mímọ́, kí n lè wá yìn ọ́, kí n lè gbé ọ̀gá. Jésù Olúwa wa. Àmì ńlá mẹ́ta ló ṣe, ìwọ tó rí àmì ńlá mẹ́ta ṣe lórúkọ Jésù, láti òní lọ ìgbà ọ̀tun dé bá ọ bẹ́ẹ̀. Àmín 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 lórúkọ Jésù.